èyí tá gbọ́ lálẹ́ yìí ó ní mo pè ní kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀. Kí ni mo pè ó? Kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ ẹ̀. Ọmọ ẹlòmíín wà ní yunifásitì tí ọmọ ti ń jẹ. Wọ́n náà ó sì mọ proud láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀. With the grace of God, àwọn ọmọ mi wà ní yunifásitì, ń tọ́ wà ní poli wà ń bẹ̀. Àwọn ọmọ tó wà ní poli tó wà ní yunifásitì tí ń ṣe yahoo. Sọ ṣé nǹkan rẹ ló fi wá yan gan yẹn? Ọmọ kan wà nílé ìwé. Ó wà ní yunifásitì. Mo fọ́kọ yunifásitì tó wà nípínlẹ̀ tí n bá ti dakọ̀ ẹ̀ fẹ́ mọ bẹ̀. Mo fọ́kọ náà ṣe sàrà. Torí ti ẹ̀kọ́ torí àwọn míì tí ń lọ iléèwé ohun tí a jọ mọ̀ gidi ni. Wọ́n wá lọ sí kinní kan sórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n ń polówó lórí íńtánẹ́ẹ̀tì ń bẹ̀. Wípé ẹ mọ àwọn ibi tí a ti máa polówó oríṣiríṣi nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Àwọn sáìtì oríṣiríṣi. Àwọn sáìtì tọmọ èyí tó lọ tí ọwọ́nú ẹ̀. Sáìtì àwọn ọkùnrin tí ń ṣàṣẹ́wó. Ẹlẹ́gbọ́rí ẹ̀ náà lẹ́ ń gbọ́. Ọ wà o lórí Facebook o lórí fóònù tẹ́ ẹ gbé lọ́wọ́ lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ ẹ gbé lọ́wọ́ tí n bá dákọ̀ ẹ̀ fún yín ní ìsìn tẹ́ ẹ bá tẹ́ pinpin tó bá sí wàràwà ẹ rí ẹgbẹ̀rún ọkùnrin tí ń ṣe aṣẹ́wó. Ó ya fọ́tò rẹ̀ lóríṣiríṣi dáadáa. Ó yà ń tọ́ yọ gẹ̀ẹ́lẹ̀. Ó yà ń tọ́ yà. Ntọ́ tọkọ bí ẹ̀gbẹ́ ntọ́kọ yìí. Ẹ rí lórí sáìtì yìí làlàájà kan ti rí. Ó ṣekúṣe tọ́pàdé oníṣekúṣe. Èmi ọmọ tálàájà náà wá lórí sáìtì àwọn ọkùnrin tí a ń ṣàṣẹ́wó. Lọ́ba gbaragbagbagbagba lọ́ba gbà láago ẹ̀ lóo. Ṣé wọ́n ní lágbájá ní bẹ́ẹ̀ ni láìkẹ́ kínní kankankan sáà lè sọ̀rọ̀ lórí WhatsApp kọ́ọ̀lù fídíò ó ní àwọn ṣeéṣe kọ́kọ́ lọ ṣe sanye báyìí ná owó sáfìsì wọn lókò wọn bọ̀ sọ̀rọ̀ lásán ó ní bẹ́ẹ̀ ni iye báyìí lòun ọgbà ṣẹ́ẹ̀sì mọ̀ ẹlòmíín ráàyè ranù pé 5,000 ẹjẹ́ àfi ṣe sàrà ọ̀yà candidates dà gbàgbàgbàgbà ọgbà sí báyìí ó pè wá ní lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́dẹ̀ ṣe pé níbo lọ wà lóun wà òun wà nílé òun ibo lẹ́yìn náà wà alájà yẹn náà lóun wà nù yàrá òun fẹ́ mọ̀ ọ́ nì ó lémi náà lẹ́ ń bá sọ̀rọ̀ yìí ọmọ náà síbẹ̀ làlájà bá ní ọ̀nà ró wàràwà sígẹ̀ rẹ kí n wò ó sígẹ̀ kí lọmọ láìkì lára obìnrin òun lòun fóbìnrin ní sáfíìsì o kì í ṣe pé òun ní nǹkan kan tóun láìkì lára obìnrin o obìnrin máa láìkì tòun o kò sí bí èèyàn bá jorí ahun tó bá pàdé ọmọkùnrin yìí orí ẹ̀ ó sì pẹ́pẹ́ alájà bá dìde lọ́ba ń yí ní bá ń yí àwọn sì ní bíi bàkàsí tó sanra díẹ̀ wọ́n bá ń yí nínú kámẹ́rà yín ní sẹ́ẹ̀tì róhun òun máa pa fóònù kí ni ń ṣẹlẹ̀ báyìí sẹ́ẹ̀ ní ìdí sáfíìsì òun ni alájà ló ní ìdí sáfíìsì ẹ sanwó òun tẹ́ ẹ bá lè sanwó òun èló ní iye báyìí lòun ń gbà níbo lọ́dọ̀ tí yín ibi báyìí ni ẹ̀yin lẹ́ẹ̀pẹ́ ó bà fóun o tẹ́ ẹ bá pé ó bà fóun yóò gbé wọn wá sọ́dọ̀ yín ẹ sì san owó ọkọ̀ òun àlọ́padà iye báyìí ni uber lọ́dọ̀ yín síbi tó ń wà tí ó gbé wọn wá iye báyìí náà ni ó gbé wọn padà
alájà ní èsì pírọ́blẹ́mù ọ̀dà ẹ̀ kọ́kọ́ sẹ́ndì owó uber lọ́ba pe uber lọ́ba sẹ́ndì owó lẹ́sẹ̀kẹsẹ̀ tó pe uber fún ó déwájú ilé lọ́ba tẹ aago èèbó asòkúndèrè àjànú àfihàn ọmọ asọ̀sàdìyọ̀ ọlọ́run má jẹ́ wọn balẹ̀ ayé jẹ́ ni kíní kan wà lórí fóònù ní ìsìn tí wọ́n ń pè ń Google yóò gbé ọ déwájú ilé ibi tó ń lọ láì débẹ̀ rí ó sì déwájú ilé ibẹ̀ òní uber sì pé ibi tá à ń lọ ni lọ́ba pé pàápàá ẹ yọjú sí wa àti wà ní inú mọ́tò alájà bá yọjú sí i alájà náà sí géètì wọ́n bọ́ rọ́bà slippers wọ́n tiẹ̀ ti wọ náìtì wọ́n bá yọjú sí i wọ́n sanwó uber wọ́n bá negotiate èló lówó ẹ̀ iye báyìí nìyẹn ń ṣe problem ọ̀yá wọlé nígbà yẹn náà tiẹ̀ ti rí gbogbo premises ibi yìí ṣe bí even díìlì tó fún wọn ó tún kéré sí bádùúgbò ń ṣe rí. ẹ bá wa ṣàmì o. ó ju bíìlì ńlá sí i. ó ṣẹlẹ̀ nílé ayé. ìyẹn ní tọ́ba sá ti lè tọ́jú. ńlá ló ń ṣẹlẹ̀ nígbà gbogbo. alẹ́ ẹjọ́ wọn kọ́kọ́ fà á. ló ń ṣẹlẹ̀ nílé ayé. fún táìlà làájà sanwó. ṣẹlẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ káàkiri. ó ń béèrè pé ṣé yóò jẹun olóhùn ọ̀jẹun kí ló fẹ́ mú olóhùn òmù kankan òun ti wà òkè. ọ̀jẹun òmù kankan ó sì lẹ́mìí àti gòkè báyìí ó ní kó fòun lẹ̀. aráyé ẹ máa ṣe pẹ̀lẹ́ o. lọ́mọ ọmọ kú lóde ìyá ọ̀gbọ́nlé. tó jẹ́ wípé bàbá àtìyá rẹ̀ ìgbàgbọ́ wọn ni pé inú ọgbà yunifásitì lọ́wọ́ àti ń kàwé. wọ́n lọ kó àwọn kan jò ní n tí ń bí mi nínú ni pé àwọn ọmọ yahoo àwọn EFCC lọ kó wọn làwọn kan bá tún ń ṣèwọ́de lórí ẹ̀ pé wọn ò ní ráìtì láti lọ kó wọn. lẹ́la ló ń ṣẹlẹ̀ nígbà gbogbo. ṣùgbọ́n tí ń bí wàá nú fáwọn EFCC ọ̀hún náà ni pé àwọn ọmọ kéékèèké ọmọ yahoo tẹ̀ ń kó èló wọn ń jẹ ẹlòmíì tí ó gba 1 million tí ó gba 2 million ẹ wà bóyá bíi méjì wọn lè fẹ́ múnú kílọ̀bù àwọn ẹni ẹlẹ́ni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ẹ kó gbogbo wọn gidi gan ẹ kọ́kọ́ ẹ̀ǹbàràsì wọn ná wọ́n dàgọ̀ yín kálukú tó máa yọra rẹ̀ kí ni sẹ́ẹ̀ tiẹ̀ mú fóònù rẹ̀ wá nǹkan kan báyìí. lẹ́sẹ̀ bí wá. àwọn olóṣèlú tó kówó jẹ ńkọ́ ẹni tẹ̀ ń wá látijọ́ ẹ̀ ńkọ́ bó lẹ bẹ́jọ́ rẹ̀ dé gómìnà ìpínlẹ̀ kan tẹ́lẹ̀ tẹ̀ ń wá tí ẹni tó ti plan gbésí ayé rẹ̀ bí ó ṣe lò wọ́n wá mọ̀ọ́mọ̀ fẹ́ lòmíì jẹ́ gómìnà lára àwọn ọmọ abẹ́ rẹ̀ tí bọ́yọ̀ ti gbẹ̀yìn lọ múlẹ̀ inú bí náà ní mọ̀ gbé o inú bí náà ní mọ̀ wá o ẹnikẹ́ni ò sì gbọ́dọ̀ mú mi ní ọ̀gá ẹ fìyún lẹ̀. dúníyàn yìí gbẹ̀sán. kábíyèsí olódùmarè ọmọ yìí parí iṣẹ́ àlàájá tán ń gbọ́ dàárọ̀ ọjọ́ kejì àlàájá ṣe owó kà fún pé èèyàn gbẹ̀ǹdébẹ̀ báyìí rí jọ́tò ń ti délé ayé òun ó sì gbẹ̀ǹdébẹ̀ báyìí ọ̀ wá gbádùn òun ọ̀ọ́dà kan mọ̀ ni ọ̀ọ́dà mọ̀ ó gbẹ̀ǹdébẹ̀ tó báyìí tọ́ba tún di lọ́la mọ́ ọ bọ̀ ọmọlẹ́sànwó òun ni because tóun ṣe ń lọ ìtẹ́lòmíì bá ṣe búkì òun tí wọ́n bá ti sanwó òun ò ní wá o. alájà ló ń dọ́bù owó rẹ̀ ń gbà owó rẹ̀ nu in advance òun retí ẹ̀ lọ́la. ìta àfọ́kù òkú bá gbà lọ́ba di èló ní gbogbo owó ọ̀sẹ̀ yìí jálẹ̀ níjọ́ kejìlá alájà wí bá wọn gbogbo owó ọ̀sẹ̀ yìí iye báyìí ni pé ó tún di jagaun ó tún tẹ̀ sí. ṣébì lòun ọmọ wa lójoojúmọ́ alájà ni ò tí ì mọ nǹkan kan. ńlá ló ń ṣẹlẹ̀ nílé ayé ṣẹlẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nígbà gbogbo. ṣùgbọ́n tẹ́ ó fi yàtọ̀ sí gbogbo kọ́sítọ́mà ni wípé tí bá ń lọ láàárọ̀
alájà lè di provision tí ó fẹ́ kúnnú báàgì ńlá méjì tí ó gbé fún ìjọ míì á wọ aṣọ tó dáa á fún ìjọ míì ìjọ kan alájà wò sùnsùnsùn ló fún ní aago ọwọ́ kan tí ń kọ́ná yìnrìnyìnrìn báyìí. ìjàmbá burúkú kò máa níṣẹ̀lẹ̀ sẹ́bí. ó fi lè lọ ó ní ọmọ fi sọ̀rùn àdìdá. ẹ bá wa ṣàmì o. alàgbà. kábíyèsí olódùmarè. nígbà tí wọ́n wọnú ara wọn tán alájà béèrè pé iṣẹ́ wo ni ń ṣe yàtọ̀ fẹ́lẹ́ ó lóun tún máa ń tẹ̀ka èwo náà ń pè ní títẹ̀ka ó lóun ṣiṣẹ́ lórí láptọ̀pù àwọn ọmọ níyàwó làǹfààlájà. alájà níṣẹ́ yín ò gbójú lásán bẹ́ẹ̀ ọba ṣiṣẹ́ tí tó ń ṣe èyí ń rìn sọ̀rọ̀ ara rẹ̀. ó ní màmí òun náà mọ̀ bẹ́ẹ̀ àwọn ò tí fẹ́ẹ̀kì ní gbogbo ohun táwọn ń rí ni. ó ní ìrìn àjò wà o tó sì kọ̀ǹfàmù dọ́dọ̀ ọlọ́run ọlẹ́sọ̀ olóńsọ̀ ọlẹ́sọ̀ olóńsọ̀. tọ́ba di lọ́la káwọn ọjọ́ kọjá lọ s'Ógbómọ̀ṣọ́. èròǹgbà làájà ni wípé ó ti pẹni tí ń bá a ṣáájò pé òun gbé boyfriend òun bọ̀ ẹ bọ̀ ń dè mọ́lẹ̀ kójú rẹ̀ ó lè gbébì kan. alájà fẹ́ gbé tán kábíyèsí olódùmarè. ọmọ eléyìí ò sì mọ̀ owó tí ń gbà ń dò mọ́ kínní kan ń jẹ̀gẹ̀dẹ̀ ikú ń rẹ́dí ikú ọ̀mọ̀ pé n tó dùn ní pààyàn. kábíyèsí olódùmarè ọjọ́ tá a wé ọjọ́ tó lágbára ni ọdọ́dọ̀ bàbá tí à ń wé yìí l'Ógbómọ̀ṣọ́ ẹni tí gbogbo ayé mọ̀ ni ṣùgbọ́n òun ò ní polówó ẹ̀ lórí ètò yìí orúkọ tó halẹ̀ létí ni wọ́n gbé débẹ̀ l'Ógbómọ̀ṣọ́ wọ́n kọ́kọ́ wòṣẹ́ wá wọ́n lọ wò wá wọ́n wò gbèsè ayé ẹ̀ àbúrò rẹ̀ obìnrin wo ló kú àbúrò òun báyìí báyìí ni bó o lẹ ṣe mọ̀ ó ní kọ́ mọ́ bí wọn. ọmọ mẹ́rin nìyá yín bí ọ̀kan kúnú ẹ̀ ìyẹn làbúrò rẹ̀ tó jóbe ibi tó ti ra sínú fíìmù nù. bàbá lòun ó ṣiṣẹ́ fún un kó fọkàn ẹ̀ balẹ̀ tí ó gba owó tí ó gbà rí. gba ilé yìí máa fi fọ́kọ̀ mu gba ilé yìí máa fi lá oyin tútù gba ilé yìí máa fi lá epo tútù gẹ́gẹ́ bí ọmọ ọgbọ́n gbàrà tóun àtàlájà kú òǹbẹ̀ gbà ó dijọ́ kejì ọ̀rọ̀ next week ní àná ó padà wá o gbà ó dijọ́ kejì ó padà lọ ọlọ́bàmà yẹn bàbá mo fẹ́ bá yín sọ̀rọ̀ ọlẹ́ wa lánàá ó ní yes mo fẹ́ lahùn fún yín báyìí nǹkan tí mo fẹ́ rè màdáàmù tẹ́ jọ wá lánàá bò lọ jẹ́ sí ọ ó ní aláàánú mi ni iṣẹ́ báyìí ni mò ń ṣe yàtọ̀ fún pé bóyá ń tẹ̀ka ń ṣe yahoo ọmọ iléèwé ni mí mo dẹ̀ tún máa ń rò lórí sáìtì ìwọ lẹ̀ ń pè bẹ́ẹ̀ wọ́n máa bùkù wa tá a máa lọ bá wọn ní àjọṣepọ̀ àwa ní amúlùúdùn tí a máa fi wá gbádùn ara wọn àwọn obìnrin tó bá lówó ni o ọwọ́ akéwé ni èyí tó ń ṣe náà
iṣẹ́ tó lè là ní díẹ̀ ni so o ti bá àwọn tó lówó pàdé oníláìmọye irú alájà tó mú mi wá yìí mọ́tò tí wọ́n ní ó tó 16 ilé tí wọ́n ń gbé at least tí mi bá sí ọwọ́ ti 1.4 billion. Mo lè ṣáájò fún ọ bá ṣiṣẹ́ kan fún ọ wọ́n ń pè ládògbàdò mi kábíyèsí olódùmarè àdógbàdò mi ọ̀dẹ̀yẹ ẹyẹ gbẹ́yẹ mi ọ̀dàjẹ́ àjẹgbàjẹ́ mi odòṣó oṣó gbóṣó mi ọ̀ǹtẹ́tí ilẹ̀ pọ̀ ọ̀ǹtẹ́tí ilẹ̀ pọ̀ ó lóun wọ́n ṣàdógbàdò mi fún yàtọ̀ wá fún yẹn o màá ṣiṣẹ́ kan fún ọ ọṣẹ ìyọnu tó confam inú kara ahọ́n ògbé ni máa gbé tó o bá fi wẹ̀ ẹni tó o bá bá lájọṣepọ̀ tó bá kọ́wọ́ kan àdán òfin rọgí yọ̀ọ́yà kó gbogbo ohun tó ní fún ọ láyé ni. bàbá sì èyí sọ ọṣẹ dúdú ọṣẹ dúdú ni o bàbá mi ìwé ẹsẹ dúdú rí o sì lọ́wọ́ fẹ́ gbowó o sì lóun ṣiṣẹ́ yahoo àwọn ọmọ yahoo ẹgbẹ́ rẹ gbogbo iṣẹ́ tó lágbára àwọn ń lò. bàbá mi láìkí bọ́sẹ̀ dúdú sí ọṣẹ tó rò ó ń bẹ ebi tó o bá ti fi wẹ̀ tó o bá ti bomi ara yọ sàn kú o sì mú pẹ̀fíìmù ó sì ju ara bóò ló ṣe wá tó ó ní kò ju ọṣẹ nínú karahun ògbìn lọ ó dídí ìgbé apẹnu láti ṣàṣejẹ rẹ̀ tó o bá ti jẹ àṣejẹ ìgbéhùn tán ẹ̀yọ́nú ni tó dájú o àwa ṣe ọṣẹ yẹn àwa kó sínú karahun ògbìn tó o bá lò ó tán ọ̀sẹ̀ tó o bá lò ó má fi bátálíkà lájọṣepọ̀ tó o bá ti fẹ́ ní ẹ̀ ń tó o bá lájọṣepọ̀ ọ lọ máa wẹ̀ tó o bá sì ti wẹ̀ tán kọ́ ọ wá bẹ̀rẹ̀ sí bóńtọ̀ lájọṣepọ̀ ẹnu kẹ́nẹ́ kan làparò ó kú sí ni o ẹran tí ọ̀ka bá fẹnu sọ ẹnu ọ̀ka ní kú sí ẹran tí ọ̀ka bá fẹnu sọ tó kú sínú oko á wà lára èròjà rẹ̀ kábíyèsí olódùmarè àwọn èèyàn ń rìnrìn àjò lórí ilẹ̀ ayé àdógbàdómì yìí wọ́n ṣe ẹ̀yọ́nú àgbàlagbà fún ikú ń dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń dẹkú alájà ti gbaṣẹ́ ó ti tẹ́lẹ̀ dé níbi ọ lọ lọ́dọ̀ aláwo lọ alájà gbaṣẹ́ àfúnjẹ tó fi lé lọ fúnra rẹ̀ pé ọmọ lò tó sì jẹ́ pé iṣẹ́ tàlájà ni ọmọ ṣe ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ òun ṣiṣẹ́ ìyọnu tó jẹ́ kọ̀ǹfàmù ìṣẹ́ méjì wá pàdé ara wọn wọn náà wá ó ti á fẹ́ di wípé kò fẹ́ mọ̀ ju alájà ń bíìlì mọ́ ń bọ̀ lọ́la o alájà náà ò lè sùn tí ọ̀bá rí mọ́ òun náà fọṣẹ fèsì alájà ìyàtọ̀ tiẹ̀ ni wípé òun tó ń ṣe níta ó sílẹ̀kì àwọn kọ́sítọ́mà kọ̀ọ̀kan tí à ń jólówó oṣù àkọ́kọ́ ń gbà ó di 21 days tí ń lu ọ̀sẹ̀ lọ́ra mọ́tò tuntun ọ̀rà BMW ọkọ̀ tó fì. nígbà ó di another 21 days tó tẹ̀lé ọ̀rà bẹ́ǹsì òkìkí bá kàn léèwé ibi ọ wà ní mo fi ní wọn fẹ́ dákọ bá a bá ti dákọ pé léèwé báyìí ẹ̀yin kò lè láti mọ ọmọ tí ń gbé BM àti bẹ́ǹsì ọ̀rà láàrin oṣù kan ó ṣiṣẹ́ ń gbà ó di 21 days lọ́ra BMW ń gbọ́ dà another 21 days
ọ̀rà Benz ntọ́ bá lóun fẹ́ ni iṣẹ́ rẹ̀ ń mú àlàájá iṣẹ́ àlàájá náà mú àlàájá bá ní okùn bí ọ wà òun ọgbàlẹ fún un tí ọba lè kó wá sílé òun ọgbà duplex fún ojú rẹ̀ ò gbébì kan wọ́n jọ ń róòlù wọ́n ń fà á bọ̀. lẹ́yìn ìgbà tó ń ra Benz wọ́n ń pe ẹnìkan ní Tòkunbọ̀ nínú ọgbà iléèwé yẹn lòun náà bá hìtì ara àwọn ọmọ oníyàwó ni ọkàn lọ fa Range Rover olómi tútù yọ ni range yẹn lè débi wípé ọ̀rẹ́ wa ọba lè sùn mọ́ ṣé ẹ wá rí tóòksì yìí Tòkunbọ̀ yẹn òun ọba wọn dédìí à ń ṣe rándanrandan ti sáìtì tí a máa lọ ṣàṣẹ́wó lórí sáìtì ṣùgbọ́n tóun ń ṣe jù òun ní yahoo. ọ̀rẹ́ wa ò lè sùn mọ́ ó gbéra ó padà lọ́dọ̀ bàbá tó ṣáájú ẹ̀ yọnu fún un. bàbá yẹn sọ pé iṣẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ ní ọ̀la kó tó kan ìsàlẹ̀ ìkarahùn gbé táwọn kó ọ̀sẹ̀ sí yẹn gbogbo tí ọba ní ó yẹ kó ti ní. ó ní bàbá òun ọ̀fẹ́ yùn bàbá iṣẹ́ ghost client ló ń fẹ́ kẹ́ ẹ bó ń ṣe. bàbá ló ń mọ̀ ó ní ṣùgbọ́n ó tó ṣe. ó ní sọ́wọ́ iyekíye tí ọba náà ń owó wà. bàbá ní towó kọ́ ṣé wọ́n láyà báyìí. láyà iṣẹ́ ghost client. iṣẹ́ wo ni iṣẹ́ tí wọ́n ń pè ní ghost client? tí ọmọ bá ghost sọ̀rọ̀ lórí kọ̀ǹpútà ó jẹ́ pé òkú ni ó mọ̀ gbowó. oníṣọ́ láyà ti ṣiṣẹ́ ghost client ibi tí wàhálà dénú ó lóun ó ṣe olóhùn ó ṣe ẹni a wí fún ọbàjọ́ gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọbàjọ́ gbà. bàbá bá ní kọ́ lọ pàlàájà wá torí wípé níjọ́ tí ogun òkòkèrún ọ̀rọ̀ lọ tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ ẹ tó mú ọ wá dọ̀ mi lọ́ọ́ pé wá ó ní bàbá ẹ fẹ́ bọkùnrin jẹ́ wọn ò fẹ́ kẹ́nìkan kan mọ̀ nípa aṣẹ́ yìí alájà kẹ̀ tó ń bá ti híìtì gan òun máa drop alájà kí wá níbo lọ̀rọ̀ ẹ̀ wá já sí. Akọ́láwọlé Olóòtú ọmọ àdábánijà ẹ jẹ́ ń sáré yà bàrà sílé iṣẹ́ Bastops Homes and Properties Limited. ilé iṣẹ́ Bastop náà fún wa ní 500,000 tí wọ́n ní ká fi sọdún àṣẹ̀ṣẹ̀ fẹ́ bóyá bíi 120,000 láṣẹ̀ṣẹ̀ àánú ẹ̀. àwọn ni wọ́n ń ta ilẹ̀ wọ́n fẹ́ ta plot ilẹ̀ 10 bí ọ̀fẹ́ fún ẹ̀yin oníbàárà wọn. ilẹ̀ tí wọ́n ń tà ń 3 million wọ́n láwọn gé sí 2 ìyẹn 1.5 million. wọ́n máa tà títí di ìrọ̀lẹ́ ọ̀la láago 6. iye kí ètò ọba dẹ́pọ́sìtì nínú owó ilẹ̀ wọ́n á fún ọ lápò rẹ̀ sì kan àtòróró garawa kan. pé nọ́mbà àwọn òkú ọmọ show interest I'm interested +234 81 4071 9182 +230 81 4071 9182 +234 81 25 53 5376 +234 81 25 53 5376. kára láyọ̀ ká pàdé ń re àní dolódì lẹ́yìn ara wa owó tó kù ẹ̀yìn lẹ ní o àmọ̀ jẹ́njọ́ wẹ́sídẹ̀ẹ́.